Ẹ kú dédé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNC, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin obìnrin kan ẹ súnmọ́ bí ẹjẹ́ àsọ̀rọ̀. Ẹ wo obìnrin tó ń gé fùrọ̀ yìí ní orí pé bóyá orí machine, one of the machines tó wà nínú tó wà ní gym ló ti ń gé fùrọ̀ yìí, ó lọ sí gym ni. Now ìwọ obìnrin worú obìnrin yìí bó ṣe ń gé fùrọ̀ yìí, imagine torí kan tó gbé síta, imagine pé bóyá eléyìí jẹ́ girlfriend ọkọ àbí eléyìí ọkọ ẹ lọ eléyìí ṣalápàdé eléyìí tó wá ń gé fùrọ̀ lórí okó báyìí tó ń ride ọkùnrin. Àdúrà mélòó ló fẹ́ gbà? Ogun èṣù mélòó ló fẹ́ pè? Ogun ọ̀run mélòó ló fẹ́ pè tó fẹ́ ní kó ṣí ojú ọkọ ẹ àbí kó ṣí ojú torí tẹ́lẹ̀ bá handle ọkọ ẹ, òun kọ́ ló máa ṣojú sọ́kọ ẹ ló máa ṣíjú sí. Àdúrà mélòó ló fẹ́ fi já ọkọ ẹ lẹ́yìn eléyìí? Ọ̀pọ̀lọpọ̀ yín nígbà tẹ́ bá tí wọ́n bá fẹ́ yín tẹ́ bímọ méjì tán ṣe lẹ máa fọ́ká bí àgbámùréré, tẹ́ máa fọ́ká bí àgbámùréré, tòbí tẹ́ máa lò tòbí àlè ya múdá ni, tòbí ìyá múdá abẹ́ yín náà ti máa rí. Àwọn pátá aláwọ̀ dọ́rùn bíi ti Síkírátù sí ń dódó ọwọ́ yín náà ti máa rí. Gbogbo orin awata kókó bíi ti pọpọ́fù àdáyébá. Àwọn wíìgì tẹ́ máa lò sórí á dàbí wíìgì Kúdí ọ̀rẹ́ mi. Ẹ wá jókòó, wọ́n bá dẹ̀ tún ní wọ́n fẹ́ doyin, ẹ wá sá kí ọkọ ẹ wá lọ rìn gbèrègbèrè bọ́ sọ́wọ́ irú eléyìí. Wo bó ṣe ń gé wo bó ṣe fi ojú òbò tó ṣe là mọ́ machine inú gym. Kó wá imagine orí ojú òbò yẹn lórí okó níbi tó ti ń gé okó lókè. Báwo ló ṣe fẹ́ ṣe? Ọ̀pọ̀lọpọ̀ yín níbi tẹ́ ti dìdàkudà sí, àwọn ìyá tó lè bí yín lọ́mọ bá rí wọ́n fẹ́ lè kúnlẹ̀ fún yín níbi tẹ́ ti gbó bí ilẹ̀ Gálílì. Ìmí ò tí wọ 40 ní kí lẹ bímọ méjì fún tán, ẹ wá daranù. Ẹ daranù bí àwọn ọkọ bọ́lẹ̀ kájà. Ẹ daranù bí àwọn ọkọ bọ́lẹ̀ kájà. Ẹ wá wọ́, ìmí tó ti wọ́, ẹ ti dìyà yáàdì. Wọ́n bá dẹ̀ pè yín pé kẹ́ wá dóko. Bẹ́ bá di Monday ẹ sọ pé orí ń fọ́ yín, tó bá di Tuesday ẹni kẹjọ kó dalẹ́, bó bá dalẹ́ ẹni tó bá dàárọ̀ ọjọ́ kejì ẹ ń jí lọ bí iṣẹ́, ẹ kó jẹ́ kẹ́ sùn. Kó wá bọ́ sírú ọrú ẹ wo fùrọ̀ ọmọ yìí, kó jẹ́ pé lórí okó ló ti ń balance lélẹ̀. Wàá pé ogun ọ̀run kò ní dá ẹ lóhùn. Wàá pé Ọlọ́run gan, ó bá pé ogun ọ̀run gan wọ́n á gbé gbàtí fún ẹ ní pé ṣé o fẹ́ yọ gbádùn kúrò lábẹ́ ọkọ ẹ ni. Ogun ọ̀run kàkà tó máa fi support ẹ kó o bá speak tó wọ́n á gbé gbàtí fún ẹ nítorí pé irú òbò yìí tó bá ń dún ọkọ ẹ, àrídùnnú òbò lélẹ́yìí. Àwọn òbò àrídùnnú, àwọn òbò gbé ogun ayé mì, àwọn òbò tí kì í jẹ́ kí ọ̀tá kó borí èèyàn, àwọn òbò àgbélépọ̀ ta lélẹ́yìí. So tó bá ṣẹ̀ṣẹ̀ wá ń gbé lọ ń ṣàdúrà nígbà tó ti ti ọkọ síta tọkọ ti bọ́ta tó wá bọ́ sírú olóbò báyìí tó ń rà tó ẹ ti ẹ gbàgbé fùrọ̀ yẹn lè já àdáyébá, ó dẹ̀ lè já àmútọ̀run wá bẹ̀ kó bó ṣe ń rọ̀kì orí machine kó jẹ́ pé orí okó ló ti ń rọ̀kì ẹ̀. Kò wá ló fẹ́ ṣépè àbò fẹ́ gbàdúrà kí ogun ọ̀run tún wọ ká ogun ọ̀run yẹn máa fi bínú gba ojú ẹ ni pé ṣé o fẹ́ yọ gbádùn kúrò lẹ́nu àyànfẹ́ ọmọ mi ni? Ṣé o rí bínú ọkùnrin yìí ṣe ń dùn, bínú okó ẹ̀ ṣe ń dùn? Ṣé o fẹ́ yọ gbádùn lẹ́nu ogun ọ̀run yẹn máa àdúrà yẹn máa back to sender ni. Ogun ọ̀run máa wá protect òbò yìí fún ọkọ ẹ̀, fún ìwọ obìnrin tó bìkítà. Ìwọ obìnrin okó kì í ṣe oúnjẹ. Ìwọ obìnrin is all about sex. Sórí àwọn eléyìí wọ́n á dó yàtì, wọ́n á dó yà aláùsọ ọkọ ẹ lára. Ìwọ dẹ̀ jókòó síbẹ̀, ó ti dìyà yáàdì, ó ti dàgbámù rere. Ikùn ẹbí táwọn aláìlála ni. Ikùn ẹbí táwọn aláìlála ni. Apá ẹ̀ wá dàbí apá àwọn tó ń ṣu dúdùn. Ẹ bá ti bímọ lẹ́ǹkan báyìí, ẹ wá ní ọ̀pọ̀lọpọ̀ yóò ní bọ́ sí mọ́. Oyin ibi tó ti ń ta òkìrìkà, gbogbo bẹ̀lẹ̀ máa ń mọ àwọn Fairly Use Clarks, ẹ mọ ibi tó ti ń ta káàkiri. Ẹ wá ní ṣe rí gbogbo ìbá wá wà níbi ẹnu yín báyìí. Wíìgì yẹn wá dàbí wíìgì na wíìgì o. Irun orí yẹn á dàbí irun Kúdí ọ̀rẹ́ mi. Àwọn àgbẹ̀ Kúdí ọ̀rẹ́ mi. Sọ fún mi,
àdúrà wo ló fẹ́ gbà tẹ́lẹ̀ fi máa padà wálé wá sanwó school ọmọ tó bá bọ́ síta? Àdúrà wo ló fẹ́ gbà tí eléyìí fi máa gbọ́ tiẹ̀ mọ́? Àdúrà wo ló fẹ́ gbà? Ńbo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Àwọn eléyìí dìdí lọ register ti gym ni. Ẹ rí bó ṣe ń gé fùrọ̀, ẹ rí bó ṣe ń fojú òbò ńlá orí machine magic kó máa jẹ́ pé orí okó mẹ́kàn ló ń fojú òbò ńlá, àbí kó kọ̀ ra fi orí ekó yìí ojú òbò yìí kó jókòó sórí ọkọ ẹ̀ kó tiẹ̀ wá fi ìdí yẹn kó di gbogbo ẹ̀ mọ́nú kó má lè mí, tó bá mí báyìí kó máa mí síbi ọ̀nà mùṣú. Níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀? Àdúrà wo ló fẹ́ gbà? Ogun ayé wo ló fẹ́, ogun ọ̀run wo ló fẹ́ sọ̀kalẹ̀ tó fẹ́ bí ẹ gba ọkọ ẹ̀ lábẹ́ irú àwọn fùrọ̀ yìí? Ogun ọ̀run wo? Mi sọ wípé tó bá ṣe náà kò ní pàpà lọ o. Bẹ́ẹ̀ ó ṣeé ṣe torí ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa ń fi tí ọkọ máa ń pa yín tì lọ bá irú àwọn eléyìí, ìkanra náà fi máa ń fi yín sílẹ̀. Ìkanra tó bẹ́ẹ̀ máa fi yín sílẹ̀ yẹn náà máa fi jọ̀wọ́ ara wọn fún irú àwọn obìnrin báyìí pé wò ó máa dómi nìṣó. Ọ̀pọ̀lọpọ̀ yín lè máa ń sunkún pé ọkùnrin pa yín tì. Ẹ mọyé nǹkan tẹ́ ẹ ti fojú wọn rí kó tó ṣí ọkàn kúrò lára yín pé máa gbóbù ẹ lọ tán wá pa yín tì. Ìmí òbò, ìmí ìwà, ìmí ọ̀rọ̀ àlùfàṣá ló fi ṣí ọkàn ọkọ ẹ̀ kúrò lára ẹ̀. Wọ́n wá lọ concentrate irú àwọn eléyìí, irú àwọn fùrà tó lóbò báyìí. Àwọn ọkùnrin ò tiẹ̀ fẹ́ kó respect àwọn. Wọn ò fẹ́ respect látọwọ́ wọn, ṣáà máa dó wọn steady. Àwọn ọkùnrin yìí wọn ò fẹ́ respect lọ́wọ́ irú àwọn obìnrin báyìí. Eléyìí ò need respect mọ́ torí irú àwọn òbò yìí, àwọn òbò ẹdìyẹ bà lókùn ni. Irú àwọn òbò yìí, àwọn òbò ṣílẹ̀kùn oore tuntun ni. O ò lè dérú òbò yìí kó má máa rẹ́rìn lọ sọ́fíìsì láràárọ̀. Mi sọ pé tó bá dé ọkọ ẹ̀ kò ní pàpà wò ta o, bí a ti ẹ̀ fojú àánú kò ní kẹ́ra mọ́ púpọ̀. Bọ̀ ìwọ tó bá fi agídí, tó fi orí kunkun, tó fi àìgbọràn àti àìbìkítà jẹ́ kí ọkọ ẹ̀ lọ bọ́ sí ọwọ́ ọ̀rọ̀ àwọn ìbáyìí tó ti gym ti gbogbo fùrọ̀ wọn, gbogbo waist tí wọ́n tó ti rọ̀ láti twist ara wọn lórí oko. Ìgbẹ́ àfẹ́wé inú oko là ń fẹ́ nǹkan bẹ̀ sọ pé kí ni ó ti lọ. Mo kàn ní kí n mú wá fún yín ni o, tẹ́lẹ̀yìn tẹ́ máa ń sọ pé kẹ́yìn ká ń dalé yín rú. Ẹ mọ̀ pé fùrọ̀ tèmi ò tó yìí, ìfùrọ̀ mi ò tó yìí. Ẹ̀yin tẹ́ ń dalé tẹ́níyàn ń dalé yín rú, ilé yín máa dàrú bó bá jẹ́ kí ọkọ ẹ̀ carelessness ẹ kó fi kanra lọ bọ́ sírú ọwọ́ àwọn eléyìí. Àìmọ́ra ẹ mú, títóbi àgbámúréré, àìlè gbé ara ẹ dáadáa, àìní good courage, dídára nù láfta tó bá ti márì tán, àìmá bìkítà, àìmá kí ẹ̀ fún rárá ẹ, àìgbé ọmọ sórí kó gbàgbé ọkọ. Tó bá bọ́ sọ́wọ́ ilé ogun ọ̀run ò lè gbálẹ̀ lọ́wọ́ wọn o. Mi ní kẹ́ má ṣe show fún mi o. sabarikolo.com ẹ lọ register ńbẹ̀. Ẹ káàárọ̀.